mo sọ fún yín orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Alhaji Dr. Suleiman Lawal Egbeji gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ SULAWOG Tradomedical International Nigeria Limited. Mo sọ fún yín bí mo ti máa sọ mo ní nílé iṣẹ́ wa ọ̀pọ̀lọpọ̀ egbògi lọ́lọ́run lò wá fún láti gbé jáde. Mo sọ fún yín tipẹ́tipẹ́ a ti ṣèwádìí pẹ̀lú àwọn òyìnbó aláwọ̀ funfun World Health Organization àwọn ìgbédìde kan wà tí wọ́n ṣe pé àwọn fẹ́ káwọn oníṣègùn ìbílẹ̀ gbóògùn jáde nígbà náà lọ́hùn àwa náà sì lórí ọ̀fẹ́ àti gbòògùn lẹ̀ oògùn wa ṣiṣẹ́ ńgbà náà iná fi fún wa lówó la fi kọ́kọ́ dálé iṣẹ́ la fi láǹfààní àti máa ṣe àwọn oògùn wa sígbàlódé ẹ̀rí wọ́n pè fún tuberculosis ikọ́ fée láti gbóògùn kalẹ̀ fúngbà náà oògùn tá a fi kalẹ̀ ṣiṣẹ́ Ọlọ́run lò wá ńgbà náà iná fi sọ gbogbo oògùn tó fi tọ́jú tuberculosis ikọ́ fée ní ìsìn lágbàáyé oògùn tó jáde láti Ògbómọ̀ṣọ́ ní ẹ̀yẹ ìyẹn wa lọ wádìí wò ọ̀rọ̀ tí ọ̀rọ̀ orí afẹ́fẹ́ sọ̀rọ̀ sọ ṣùgbọ́n ẹ wádìí egbògi náà fi ṣe abẹ́rẹ́ tán fún wọn lóyún oṣù mẹ́fà oṣù mẹ́ta ọdún kan egbògi ni ẹ wá rí tí wọ́n sọ di egbògi tí yẹn bá wá kúkú lo egbògi gan bó ṣe dé láti ilẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa bí ọba wa ṣe ń lò ẹni pé yóò tún lágbára jù ẹ̀yẹ yẹn wa mo kàn ń sọ yìí fún yín ni nígbà náà lọ́hùn níta kọ́kọ́ bí jáde lórí rẹ̀ onítùbà kíá capsule òyìnṣẹ́ fún gbogbo bóyá èèyàn ní kọ́ ni ìbá ṣe irú kọ́ yòówù tí bá ṣe kọ́ asthma ó sì ń ṣiṣẹ́ fún stroke bí yẹn bá ní àrùn rọpárọsẹ̀ ìdí àbá wa máa ń lò fún pọ̀ ní tubakia capsule tí mo lá a ṣe ìwádìí lórí research pẹ̀lú World Health Organization yẹn àbàbà wa ń lò fún stroke wọ́n sì ń lò fún àìsàn ọkàn a tó wá gbé òkú kan jáde lẹ́yìn ìgbà náà tá à ń pè ní sulafeti yìí ṣiṣẹ́ fún ìtọ̀ ṣúgà tàbí tó bá lè fa ìtọ̀ ṣúgà sínú ara èèyàn ẹ mọ̀ pé ìtọ̀ ṣúgà yìí insulin ni ò ṣe déédéé mọ́ nínú ara tẹlomi ò wá mọ́ rárá tẹlomi ti ń wá kò tó àwa gbé oògùn jáde tó lè máa tún pancreas ṣe àti spleen wọ́n pe kíníkan spleen àmọ́ yẹn tí bá ti ṣiṣẹ́ dáadáa èèyàn ní nítọ̀ ṣúgà egbògi wa yìí ṣiṣẹ́ fún ẹni dènà ẹni tí ó bá tí ì ní kọ́ mọ̀ ní ìyóò tó bá máa ń jẹ tó bá ti ń lò ò ní tó bá sì ti ní Ọlọ́run fún ní àlàáfíà à ń pè ní sulafin herbal capsule ó sì ní sulafin tea a tún gbé ọ̀kan jáde tá à ń pè ní hypertension controller yìí wà fún àrùn ọkàn bóyá èèyàn òórùn sùn ni yálà bá tiẹ̀ du àyà rẹ̀ máa ń jágbì kíní kan rìn káàkiri ara rẹ̀ nǹkan kan ṣe kúlúkúlú bóyá bá ti sùn pọ́ọ̀sì ara rẹ̀ ti pì egbògi yìí Ọlọ́run lò láti dènà gbogbo àìsàn báyìí bẹ́ẹ̀ bá tí ní kò ní rí bóyá orí máa ń fọyàn ní gbogbo ìgbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní lò Ọlọ́run fún lálàáfíà a sì gbé òògùn kan jáde tá à ń pè ní lawafin orúkọ bàbá la fi gbé jáde Lawal ẹ̀rí tí ọba dá wa lójú àní gbé jáde bẹ́ẹ̀ orúkọ bàbá ni la fi gbé jáde lawafin ó ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí àtọ̀sí ni àrùn ìbálòpọ̀ ni àbí ẹ̀yìn ròyàn ni ọ̀pẹ́ ẹ̀yìn ni èyí ò lè sọkọ obìnrin déédéé ni tàbí obìnrin ń ṣàwárí irú àwọn tá a bẹnu bà lọ yìí pé ń ṣe àgàn ọkùnrin àbágan obìnrin tí èèyàn bá ti ń lò èèyàn ní yàgàn ọkùnrin o egbògi mo fọlọ́ ọba búra sí bẹ́ẹ̀ bá ti ń lò èèyàn ní yàgàn obìnrin gbogbo àìsàn ìbálòpọ̀ èèyàn yọ mọ flush ẹ̀ jáde nínú ara èèyàn ni. láwa ti kọjá lọ tá a wá ṣe àwọn egbògi ẹlẹ́rìndòdò olómi àwọn egbògi olómi tá a ṣe àpè ní àlùjọ gángan ọlọ́tí ẹ̀ wà olómi ẹ̀ wà tó wà fún àwọn ẹ̀sìn ìgbàlódé ìsìn wàá lè jaburata lọ́dọ̀ obìnrin gbà ọ̀fẹ́ lóko ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ni ọmọ lọ ní bó ti wọ̀ ọ́ obìnrin náà ó lè sàbíamọ́ torí akura obìnrin náà ń bẹ o kì í sọkùnrin nìkan ní yakura obìnrin míì wà tó jẹ́ pé tọkùnrin bá ń bá ṣeré ara rẹ̀ ò ní move ọ wà tí a bá ti bẹ̀rẹ̀ sí ní lo àwọn egbògi wa yìí olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ ọtí ọ̀pọ̀ bó bá ti lò èyí ó lè sàbíamọ́ dáadáa ó lè súnmọ́ ìyàwó ẹ̀ dáadáa bó ti wọ̀ kò sí ní máa rẹ̀ ọ́ kẹsìkẹ́ bá yà wá súnmọ́ ìyàwó rẹ̀ lẹ́ẹ̀mejì ọwọ́ ń jí lọ bí sẹ́lá àárọ̀ wá jí ọwọ́ àárẹ̀ ọ̀ rárá o ti yí kombo torí pé gbogbo ohun tí ń fa àìsàn tí ọkùnrin fi dà ọlẹ ní ọ̀pọ̀ ọjọ́ orí kéékèèké tá a dí ọmọ 30 years tí ò lè súnmọ́ mi dáadáa mọ́ àìsàn kan ní fà àwọn kan ní fà kínní yẹn ní egbògi wa yìí ń dojúkọ ìsún fún ọkùnrin ní àkọ̀tún okun agbára láti ṣe bí ọkùnrin lọ́dọ̀ ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ náà ní í ṣe fóbìnrin náà ọmọdé lè lò àgbàlagbà lè lò ẹyẹ yẹn wa a pè ní àlùjọ gángan we are from nature ni wa anything natural medicine kò ní aburú ṣe fún yàn nínú ara a sì rọ ìjọba àpapọ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ti jígìrì tí wọ́n gbà wá nímọ̀ràn láti fi oògùn ilẹ̀ àti gbóògùn náà jáde oògùn ìbílẹ̀ ní tó wà fún ibà àti ibà àgbàlódé àti ibà tí ń ṣàwọn èèyàn nísìn òun la pè ní one stone covid kí wọ́n dìde ìrànlọ́wọ́ tẹ́ bá tó fẹ́ ṣèwádìí sí lórí rẹ̀ àyè wà kí wọ́n pè wá a ti kàn sí àwọn àjọ tí wọ́n mọ̀ nípa wọ́n mọ̀ sàmójú rẹ̀ tí yóò bá fi kalẹ̀ àti ìbò èsì à ń retí èsì tẹ́ bá fẹ́ ká tó fún wọn oògùn yìí la pè ní one stone covid ibà tó ń ṣiṣẹ́ fún pọ̀ ó ń ṣiṣẹ́ fún bá jẹ̀dọ̀jẹ̀dọ̀ tó ń pè ní hepatitis virus ni egbògi yìí ó ní antiviral nínú antivirus ó tún wá ní immune booster tó ń boost tó ń gbé sójà ara dìde láti tako èyíkéyìí ibà
láì lo oògùn tí ó sì pa oró ibà náà. Ó ń ṣiṣẹ́ fún ibà jẹ̀funjẹ̀dọ̀ tán pè ní typhoid fever, ó ṣiṣẹ́ fún ibà malaria, ibà ẹ̀fọn, bẹ́ẹ̀ náà ló ó ṣiṣẹ́ fún ibà kójúpọ́n tán pè ní ibà yellow fever. Oògùn mo fi Ọlọ́run alààyè búra, bàbá mi máa ń lò tipẹ́tipẹ́, bàbá mi jogún ẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ ni. Àwa náà Ọlọ́run wá fún wa lórí ọ̀fẹ́ láti gbé jáde pẹ̀lú ìmọ̀ ìgbàlódé. Kò sí kẹ́míkà òyìnbó mẹ́ rárá o, ṣùgbọ́n ó wà ní oníwóró, òun ní tí ẹ̀ bá ti lò, aláboyún lè lò, ọ̀dọ́ lè lò, ọmọdé lè lò, àgbàlagbà náà lè lò. Kò dìgbà tí àárẹ̀ bá ṣe wá ká tó máa lo oògùn. Ẹ̀yin wa tẹ̀ ń ṣiṣẹ́ nínú òtútù, nínú AC gbogbo ìgbà, oògùn yìí wà fún yín. Ó wà fẹ́ni tí ó ń ṣiṣẹ́ wàhálà náà, bó ṣiṣẹ́ látàárọ̀ dalẹ́ tó bá ń rẹ̀ wọ́ gbé 2 lura 3, ìwọ ò rí bó jí kombo láàárọ̀ ọjọ́ kejì ni. Ibà yóò ń dènà bà, ó ń dènà rẹ̀, ó sì mú sàmójútó sí i tó bá ti mú yàn. Ẹ̀yin wa oògùn yẹn lásán ní one stone covid. Fáfàní ẹ̀yin wa tẹ̀ fẹ́ tún fọkàn máa bá wa lọ, tẹ̀ ń tẹ̀lé wa bọ̀, ayìnyín, adúpẹ́, aforúkọ Ọlọ́run tó dáyé tó dárun, tó dá ewé àtegbò, a fi dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ kú ìfọkàn tẹ̀lé wa lọ pẹ̀lú ògo Ọlọ́run. Àwa ọmọ tẹ̀ ń pọ̀n àní jábọ́ lẹ́yìn yín. Ẹ máa fọkàn bá wa lọ, bá tó fẹ́ tẹ̀síwájú nínú ìfọkàn bá wa lọ sí, ẹ lọ sórí Instagram wa, ìgbà wáṣẹ̀, kẹ́sì lọ sí Facebook wa ní ìgbà wáṣẹ̀ yìí, ẹ login síbẹ̀, ẹ bá wa pàdé ńbẹ̀. Oríṣiríṣi àwọn egbògi wa tá a tún gbé jáde míì náà ẹ padà rí ńbẹ̀. Òyìnbó ní seeing is believing, ẹ bá wa pàdé ńbẹ̀. Tẹ́ bá fẹ́ bá wa máa bá wa ká lọ lórí YouTube wa, lọ sí Adùn Àṣà, ẹ máa tẹ̀lé wa ńbẹ̀, Adùn Àṣà, ẹ login síbẹ̀, ẹ rí oríṣiríṣi ìwé tá a ṣe àwọn oríṣiríṣi késẹ́ẹ̀tì fọ́nrán, a ṣe jáde ìwúlò ewé àtegbò, a ṣe ìwúlò ẹranko, a ṣe ìmọ̀ ìgbàlódé lórí ìmọ̀ ìràwọ̀, ẹ rí, a ṣe oríṣiríṣi ìwé, a ṣe ìtumọ̀ àlá àtọ̀nà àbáyọ rẹ̀, àṣírí owó táwọn èèyàn fi ní mẹ́sẹ̀ máa lọ gé orí èèyàn, máa lọ wá ọkàn èèyàn, kéèyàn máa fi èèyàn ẹgbẹ́ rẹ̀ ṣòwò, Olúwa ò nífẹ̀ẹ́ sí àgbéjáde àṣírí owó la pé kẹ́sẹ̀tì náà. Gbogbo ẹ̀ lẹ́ẹ̀mọ́ bá pàdé ńbẹ̀. Orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal, Egbeji ọmọ yín l'Ògbómọ̀ṣọ́. Fáfàní ẹni bá fẹ́ rí mi, ọ́fíìsì wa wà ní Èkó ní nọ́mbà 58 Abraham Adesina shopping complex ní Onípàánù ní ìpínlẹ̀ Èkó. A wà ní Ọlọ́runṣògo nílùú Ìlọrin ní ẹ̀gbẹ́ ilé Bàbá Sàràkí. tó bá ti débẹ̀ béèrè ọ́fíìsì Alhaji Suleiman Lawal Egbeji, ọba wa ń bẹ̀ ṣùgbọ́n Ògbómọ̀ṣọ́ la fi kalẹ̀ sí ní Làkà Òkété baálẹ̀ jẹ́rù nílé alága. ìwé yóò tó bá ń bọ̀ wá kó bá ti dé Ògbómọ̀ṣọ́ ké sí ọlọ́kadà kan àbò ní kẹ̀kẹ́, àwọn ọmọ ìyá wa ti ń ṣe ọ̀kadà, pè wọ́n pé ọlọ́sọ́dọ̀ Alhaji Suleiman Lawal Egbeji, wọn ò mú ọ̀dọ́dọ̀ mi anywhere bọ́lẹ̀ gáràjì béèrè mi, torí kò sẹ́ ọdún ni mí l'Ògbómọ̀ṣọ́, mi sáì mọ̀ fọlọ́kọ àbí ẹni tó ti sọdẹ fún ìlú rí, àwọn àpékọ̀ wọn ọ̀mọ́, kò sẹ́ni tí ọmọ mi ń lu Ògbómọ̀ṣọ́. Mo fi àsìkò yìí mo fi kí yín pé pẹ̀lú ògo Ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn ànífà àárẹ̀ ló gbà ó, ànífà ìsàn ló gbà ó. Dìgbà kan náà, máa sálám wàhálà lìkọ́ àná.